bàbá Ọbásanjọ́ Ìgbò ni, orúkọ ẹ̀ náà pè ní Òkúdìlì Onyejekwe, òun ló jẹ Obi of Onitsha nígbà yẹn. Ọlọ́pàá ni ó ń ṣe l'Ábẹ́òkúta, ibẹ̀ ló ti fún ìyá Ọbásanjọ́ lóyún. Ó yẹ ibẹ̀ ló ti fún ìyá Ọbásanjọ́ lóyún. Àwọn Fúlàní wọ́n mọ̀ ẹ̀yin Yorùbá lẹ̀ tètè já sí. General Alani Akinrinade ní 1979 òun ló já Yorùbá sí pé Ọbásanjọ́ tẹ̀ ń gbé mọ́ra yìí kì í ṣọmọ Yorùbá. Wọ́n jọ wà nínú iṣẹ́ ológun ni, ó rí fọ́ọ̀mù Ọbásanjọ́ níbi tó ti kọpọ́ ọmọ Ìgbò lòun. Àwọn Fúlàní mọ̀, torí ẹ̀ náà ṣe yọ jáde ní 1976 tí wọ́n fi jẹ head of state. Àwọn nǹkan tó ṣe nìyí, ó nationalize gbogbo nǹkan tí Yorùbá ní. NTA tẹ̀ ń pariwo lẹ́nu, Yorùbá ló ní. WNTV lórúkọ ẹ̀, Ọbásanjọ́ ló gbà lọ́wọ́ wa tó sọ di ti gbogbo Nàìjíríà. Rédíò Nàìjíríà tẹ́ ẹ ń pè lẹ́nu, Yorùbá ló ní. Western Nigeria Radio Corporation là ń pè. Ọbásanjọ́ ló gbà lọ́wọ́ wa ló sọ di Rédíò Nàìjíríà. University of Ife, àwọn ọmọ wa ò lè ní admission láti wọbẹ̀. Àwọn ọmọ Ìgbò, àwọn ọmọ Fúlàní ló ní admission láti wọbẹ̀. Yorùbá ló fowó ara ẹ̀ kọ́. Ọbásanjọ́ tẹ̀ ń rí, òun ló gbà lọ́wọ́ yín. Tó bá jójú lówó ọmọ Yorùbá, ṣó lè gbà lọ́wọ́ yín? Ibi tó jẹ́ kẹ́ ti já sí nìyẹn. Tẹ́ bá rí àwọn Haúsá Fúlàní, wọ́n ní airport wọn, Aminu Kano ni wọ́n ń pè. Àwọn Ìgbò ní tiwọn, Àkànmú Ibrahim ni. Títí wa Lagos airport là ń pè. Ọbásanjọ́ ló change orúkọ ẹ̀ tó sọ di Muritala Muhammed. Tó bá jọ ọmọ Yorùbá ní ojúlówó, tí ẹ̀ jẹ́ Yorùbá, tí bàbá ẹ̀ jẹ́ Yorùbá, ṣó máa change orúkọ airport yín sí tọmọ Fúlàní? Ibi tẹ́ ẹ máa ti rí sign nìyẹn. Kò nífẹ̀ẹ́ Yorùbá nítorí pé kì í ṣe ọmọ Yorùbá. Bàbá ẹ̀ Ìgbò ni. Tẹ́ bá wo gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ tó ní láti 1999 to 2007, àwọn ọmọ Ìgbò àti Fúlàní ló kó síbẹ̀. Àwọn ọmọ Yorùbá tó kó síbẹ̀, àwọn half Yorùbá ni. Àwọn Òkúpè, àwọn Ọ̀ṣuntókun, Akin Ọ̀ṣuntókun, Fẹ́mi Fani-Káyọ̀dé, àwọn half Yorùbá ló kó sí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀. But ẹ̀yin Yorùbá ò mọ̀wé nítorí pé ó ń jẹ́ Ọbásanjọ́. Níbo lẹ ti mọ̀ sí téèyàn bá fẹ́ wádìí mi, á mọ̀ mí, á mọ̀ bàbá mi, á mọ̀ àwọn àbúrò bàbá mi, àwọn ẹ̀gbọ́n bàbá mi, á lè trace ẹ̀ pé ọmọ ojúlówó ọmọ Yorùbá lélẹ̀. Bàbá Ọbásanjọ́, ṣé ẹ mọ̀ àwọn àbúrò bàbá Ọbásanjọ́? Kò sẹ́ni tó mọ̀ nílẹ̀ Yorùbá torí pé ó jẹ́ ọmọ Ìgbò ni. Ó bà a lot of things jẹ́ nílẹ̀ Yorùbá o. Ṣé rí gbogbo private schools tó wà nílẹ̀ Yorùbá àti public school, ó nationalize ẹ̀. Òun ló gbalẹ̀ wa lọ́wọ́ wa, torí ẹ̀ máa ṣe gba port wa lọ́wọ́ wa. Òun ló gbé land use tax wa. Ó kó gbogbo ilẹ̀ fúnjọba ní ilẹ̀ Yorùbá. Ọba àtàràlú ló nílẹ̀, kì í ṣèjọba. Ọba àtàràlú ló nílẹ̀. Gbogbo family, gbogbo ẹbí nílẹ̀ Yorùbá ló nílẹ̀. Ẹ wo àwọn English nígbà tí wọ́n ń evolve, ọba gba gbogbo ilẹ̀ ní England. Àwọn ọmọ ìlú wa gbógun tì. Mo kọ́ọ̀sì tí mò ń sọ yìí, mo ṣe yunifásitì nílùú yìí ni o. Àwọn ọmọ ìlú wa gbógun ti ọba England pé Ọlọ́run dá ẹja sínú ibú inú omi, Ọlọ́run dá ẹyẹ sórí òfurufú, Ọlọ́run dá àwọn èèyàn sórí ilẹ̀. Ọba ò ní right láti gbalẹ̀ àwọn èèyàn lọ́wọ́ ẹ̀. Wọ́n ní pé kí ọba dá ilẹ̀ padà. Torí ẹ̀ náà ṣe ń kọ́ council house nílùú yìí o. Wọ́n máa ń kọ́lé fún gbogbo àwọn ọmọ ìlú wọn ni. Àwọn ọmọ ìlú wọn ò kí ń sójú títì. Gbogbo wọn ló nílé. Ibi tó ti bẹ̀rẹ̀ sí kọ́ council house nìyẹn. Ọbásanjọ́ ló gbalẹ̀ wa lọ́wọ́ wa ńlẹ̀ Yorùbá. Nígbà tí ò kí ń ṣọmọ Yorùbá, bí tiyín máa ṣe bàjẹ́ ló máa wá. Ibi tó ẹ ti ṣí nìyẹn Yorùbá. Téèyàn bá ti ń jórúkọ Yorùbá, ẹ dẹ̀ embrace ẹ̀. Ẹ jẹ́ kẹ́ wádìí lé bàbá ẹ̀, kẹ́ wádìí lé ìyá ẹ̀ pé ìran wo ló ṣẹ̀. Tẹ́ bá ti mọ̀ pé kì í ṣọmọ Yorùbá, ẹ ní gbọ́kànlé. Wọ́n mọ̀ pé Tinubu jójú lówó ọmọ Yorùbá, wọn ò fẹ́ jẹ́ ó jà ààrẹ. Torí kò sí bẹ́ẹ̀ ṣe máa fi full blooded Yorùbá jẹ ààrẹ Nàìjíríà, yóò túnlẹ̀ Yorùbá ṣe. Ọbásanjọ́ Yorùbá lẹ́ni
à ń pariwo unitary system ta ló gbé wá nígbà táwọn Igbo tí wọ́n suspend regional government wọ́n introduce unitary system, àwọn Fúlàní gbàjọba lọ́wọ́ wọ́n continue unitary system yẹn. Ọbásanjọ́ ló ṣe constitution tó impose unitary system lé wa lórí. Àwọn Yorùbá yarí gbà yẹn 1978 ló bẹ̀rẹ̀ láti máa kọ constitution yẹn, òun ló hand ẹ̀ over lé wa lọ́wọ́ 1979. Presidential system tá à ń practice Ọbásanjọ́ ló fi sínú constitution. Gbogbo Yorùbá yarí wọn làwọn ò fẹ́, wọn ní parliamentary system làwọn fẹ́. Fúlàní àti Igbo ní presidential system làwọn fẹ́. Ọbásanjọ́ fún wọn nígbà tí ò ṣọgbọ́n Yorùbá. So ibi títí wá ti bá wa nìyẹn, ẹ̀yin ọmọ Yorùbá, ibi títí wá tó ti bá wa òun nìyẹn. Ẹ máa ń ṣọ̀dẹ̀ believing pé téèyàn bá ti ń jẹ́ orúkọ Yorùbá automatically ọmọ Yorùbá ni. Láíláí kò rí bẹ́ẹ̀. Ọbásanjọ́ ba lébọ̀nà jẹ́ fún wa, òun ló ba ayé wa jẹ́. Ní 1979 Ọbásanjọ́ lórí ìgè election 1979 fọ́mọ Fúlàní Ṣàgàrí, ó sọ p'Awólọ́wọ̀ ò ní win, ó ní kò sí b'Awólọ́wọ̀ ṣe lè campaign tó kò ní win. Orí ìgè ẹ̀ ní, orí ìgè Awólọ́wọ̀ síta torí pé kì í ṣe ọmọ Yorùbá ni. Yorùbá ò kí ń dára wọn. Ẹ jẹ́ kẹ́ lọ gbé kinní yẹn kúrò. Nǹkan tí mò ń sọ fún yín ó díjàlẹ̀ láàrin mi àtàwọn òbí mi. Ìgbà tí a wá torí ẹ̀ la ṣe research nípa conservatism and liberalism. Torí àwọn òbí mi la ṣe research half blood Yorùbá. Torí àwọn òbí mi máa ń sọ fún mi pé Yorùbá máa gbàbọ̀dè fún ẹ̀, Yorùbá ló máa fẹ́ pa ẹ̀, Yorùbá ló máa fẹ́ ṣe ẹ́ ní ṣùtà. Mo yarí. A ṣe research yẹn là ń sọ fáwọn òbí mi pé half Yorùbá ló máa fẹ́ pa mí, half Yorùbá ló máa ń pa àwọn full blooded. Àwọn òbí mi dẹ̀ gbà. Ibẹ̀ láti gbé concept conservatism and liberalism jáde tí mo wá show àwọn òbí mi pé Yorùbá ò kí ń gbàbọ̀dè fúnra wọn. Àwọn liberal ló máa ń fẹ́ balẹ̀ Yorùbá jẹ́, particularly àwọn half blood. Wọ́n dẹ̀ accept because wọ́n rí facts. A fi fact hàn yín lẹ́ni. Ọbásanjọ́ èèyàn burúkú ni. Òun ló sọ pé Abiola was not our messiah. A lọ election, Abiola campaign, ó náwó nára, ó win election. Àwọn Igbo àti Hausa Fúlàní àná ni ẹ̀. Gbogbo èèyàn dẹ̀ pariwo pé ẹ fún Abiola padà ní mandate ẹ̀. Ọbásanjọ́ lè jáde, ó ní Abiola is not our messiah, forget about it. Olórí burúkú tó gbé yá Ṣàgàrí wá ní 1979, Ṣàgàrí ọmọ Fúlàní. Òun ló gbé Yar'Adua wá 2007, ọmọ Fúlàní. Òun ni navigator àwọn APC tó gbé Buhari wá. Ẹ ń blame Tinubu lé ní àbí? Kì í ṣe Ọbásanjọ́ ló gbé Buhari wá tó ní navigator ni. Ẹ ti gbàgbé, àwọn Fúlàní ló máa ń fẹ́ kó jà rẹ̀. Òun ló fẹ́ jẹ́ kí òun kọ́ ló gbé Àtíkù wá. Ṣé 2019 kò support Àtíkù tó ya PDP káàdì ẹ̀? Later kan ló wá support Àtíkù. Fúlàní kọ́ ni. Òun kọ́ ló tún plan láti gbé Súlè Làmídò wá. Ṣé tíyẹn bá jẹ́ ọmọ Yorùbá kò ní fẹ́ kí Yorùbá jà rẹ̀? Kì í ṣọmọ Yorùbá ẹni ní ẹ̀gbọ́n tó yẹ yín. Nǹkan kan wà nínú national anthem Yorùbá táwa ò agree sí tó sọ pé bá ṣe bẹ̀rù la bọ́mọ. A agree sí. Kì í ṣe bá ṣe bẹ̀rù la bọ́mọ. Ọmọ yàtọ̀ sẹ́rú. Nǹkan tí generation wa máa impress on the new generation yẹn. Tó o bá kí ń ṣe Yorùbá nílẹ̀ Yorùbá, o ò lè ní the same rights and privileges bí Yorùbá. Èmi tèmi ń gbé lu òyìnbó, àwọn ọmọ mi àtèmi à ní the same right pẹ̀lú English. Àní. So ẹnikẹ́ni tó bá ń gbélé Yorùbá tí ò kí ń ṣe full blooded, o ò lè ní the same right bí full blooded. Ọbásanjọ́ ò ṣe Yorùbá tó ba iye wa jẹ́. Òun ló pa a lot of Yorùbá o. Òun ló pa Ìyá Fẹlá. Òun ló pa Bọ́lá Ìgè. Nítorí pé Bọ́lá Ìgè fẹ́ lọ sí War Court kó lọ fún wa l'Odùduwà Republic. L'Ọbásanjọ́ ṣe pa. Èèyàn burúkú ni, kò lóògùn. A ti sọ fún yín ti pẹ́. Ẹnu ni wọ́n rán lọ sí South Africa, gbogbo yín ti gbàgbé. Ìgbà tó rí bí àwọn funfun ṣe ń pa dúdú, ó padà dé. Ó ní tá a bá máa kojú àwọn funfun, á lọ lóògùn tó pọ̀. Àwọn funfun dẹ̀ ń lò gan ni o. Ta ló ń fòògùn jà? Ó lóun ṣe àjídèwé. Wọ́n ló máa fa àwọn ọmọ kéékèèké jóògùn kó bá lè má kú mọ́. Mo ti sọ pé Ọlọ́run á lè lọ́ra ẹ̀mí ẹ̀ so that kó lè máa yàgbẹ́ kó máa jẹ̀gbẹ́yìn. Ó ṣe bí súnran Yorùbá, á dẹ̀ jẹ̀yẹ̀. Bí Babangida ṣe paralyze tí ò lè rìn mọ́, tí
Ọbásanjọ́ á jù yẹn lọ. Ó balẹ̀ Yorùbá jẹ́.